Bàbá Lágẹgẹ tó ní láàkì lára yín Allah wọ́n ní Bàbá Lágẹgẹ tó ní lọ́kọ́ àwọn ní al-falaq wan nujum Maulana Mudirul Markaz lọ́kọ́ àwọn majidan fil hadam mẹ́ta náà ni ومن أقاض مملكته ومن بقية قومه بالعجب أخرجت للناس من ذل ومن فصل شعبا وراء العوالي غير شعب akọrin àgbà lọkọ Ṣáúkì وكم بنيت به ọwọ́ ṣe dédé Bàbá Mudirul Markaz púpọ̀ مجدا فما نسبوه فكم بنيت بهم مجدا mélòó ẹni tí Bàbá Mudirul Markaz كم بنيت بهم مجدا كم بنيت به mélòó ọmọ ọlọ́mọ inú ilé tí ò sí yìí ń bẹ tẹ́lẹ̀ ẹ sì fa ọmọ wọn ẹ sọ yìí sílé wọn وكم بنيت به mélòó ẹni tí yìí ń bẹ lé wọn tẹ́lẹ̀ tẹ upgrade yìí lé wọn وكم بنيت به مجدا mélòó ẹni tẹ mú láti lẹ́lẹ̀ ẹ sì sọ wọn dẹni yìí وكم بنيت به mélòó ń tẹ́ ẹ ti ma lẹ́yìn Sheikh Adam nínú àwọn nǹkan mèremère ńláńlá tí ò ṣe kà fama nasabu fil hadam wọ́n yẹ pé ẹ ti máa débi tí ẹnìkan tí ó wò mọ́ ò sí torí ń jọ́ tẹ́ ẹ mọ́ Ọlọ́run lẹ́ fi má Bàbá Mudiru òfin wọn àfàdá gbàgbòrò wọn àfòògùn gbàgbòrò wọn àfàfọ̀ṣẹ́ gbàgbòrò wọn àfipè wọn àfolúgbòhùn gbáyé kí ni wọ́n fi gbáyé òun náà ní kalimatul haqqi ọ̀rọ̀ òdodo ọgbọ́ bí bàbá tó bí wọ́n ti lò òdodo òun náà lọ́lọ́run fi ń tẹ̀lé wọn òdodo náà ló padà wá lékè lónìí gbogbo àfáàrọ̀ gbogbo wọn wá ń bẹ lábẹ́ àṣẹ òdodo tó òdodo wá ń kọ̀ntró wọn lára. وكم بنيت به مجدا فما نسبوا في الهدم بلادم ما ليس في البنيان من صخب ما ليس في البنيان من صخب gbogbo ntẹ́ ẹ ma ntẹ́ ẹ bíúdì kò sí wàhálà kan nínú ntẹ́ ẹ bíúdì gbogbo ntẹ́ ẹ bíúdì lọ́dà gbogbo ẹ̀ ló sì dùn wò. mímfà lè jẹ́ ìsí gbogbo ọmọ ogun tí wọ́n papọ̀ páwọn fẹ́ destroy Markaz Bàbá Lágẹgẹ tó ní ẹ sì pa gbogbo wọn lẹ́lẹ̀ kan náà. ومن أنقاض مملكته gbogbo àwọn mamlaka tí wọ́n kóra wọn jọ wọn làwọn ò fẹ́ gbọ́ wọn Markaz ma àwọn ò fẹ́ gbọ́ wọn Mudiru ma wọ́n tún ṣe fá wọ́n tún yọnú àwọn ọmọ akéwù Maulana Sheikh Adam wọ́n tún àwọn tí wọ́n fowó rà nínú wọn ń bẹ àwọn tí wọ́n fi àfọ̀ṣẹ pé ń bẹ nínú wọn àwọn tí wọ́n fi ọ̀rọ̀ dogmatize làákàyè wọn ń bẹ nínú wọn nígbà táwọn náà tẹ́sẹ̀ wọn ò dúró tí máa ní wọn ń bẹ bẹ́yìn al-huda wa dalal ó ti bá wọn gbogbo wọn wá papọ̀ wípé ń táwọn fẹ́ ṣe ni pé àwọn fẹ́ wú àyè ni àwọn fẹ́ wú iṣẹ́ tí bàbá wa Sheikh Adam ń ṣe ni wọ́n mi ní ẹ̀ńkọ́ọ̀dì mamlakati àtọmọ ogun àti mamlaka àwọn Bàbá Lágẹgẹ tó ní ẹsìn mú katafila ẹsìn fi irun gbogbo wọn a sì gbọ́n ẹnìkan kan mọ́nu wọn lónìí lẹ́yìn lè kan ṣoṣo fúnra yín ẹ̀rẹ́ nìkan kúnra yín individual. Bàbá tó bí dá ogun jà lánàá wọn wí ni ẹ̀yin náà dá ogun jà lẹ́yìn wọn ẹ̀yin náà wí ni ogun náà ara pé wí ni ogun bẹ́ẹ̀ lè tọ́ka sí wípé nù ń tọ́lọ́hún ṣe lásìkò tèmi náà òun ni Sheikh wa Dr. Daudi ọgbà Muhammad Awal náà. ومن بقية قوم بلا جبي أخرجت للناس من ذل ومن فشل أخرجت للناس من ذل ومن فشل lẹ́yìn ìgbà tí àwọn ọ̀tá dẹni yẹ̀yẹ́ lẹ́yìn ìgbà tí ọjà bọ́ sí máa wọn lọ́wọ́ أخرجت للناس gbogbo nǹkan wọn tó lọ Saudi wọn làwọn lè fẹjọ́ Bàbá Lágẹgẹ sùn wọn ọ̀rọ̀ náà ló ń bẹ̀. أخرجت للناس wọn làwọn tó ń lọ federal wọn lè fẹjọ́ Bàbá Lágẹgẹ sùn wọn ọ̀rọ̀ náà ló ń bẹ̀. kò sí bí wọn ò dé fẹjọ́ sùn kọ́dà àwọn tó ń mẹ́jọ́ lọ́dọ̀ àwọn aláwo kò sí bí wọn ò fẹjọ́ Bàbá Lágẹgẹ sùn lẹ́yìn ìgbà tí gbogbo wọn destroy ìtàn àkàràjìtà lè ná ní ṣáàbàn ẹ̀jẹ̀ tó wá gbé àwọn new generation lẹ́yìn gíga tẹ́yìn ga tí wọ́n ń tẹ̀lé gíga yín páà ní gẹ́yìrọ̀mù ṣáàbì tí ò ní àdàd iye òǹkà àwọn ọmọ kéwú tí Bàbá Lágẹgẹ bíúdì lónìí ẹ wá wo iye ọmọ ogun tí bàbá ní lónìí nígbà táwọn kan láwọn ò ní dúró lọ́mọ ogun lẹ́yìn iṣẹ́ àdámà lẹ́yìn wọn Ọlọ́run wá yọ àwọn ọmọ ogun ní gbogbo ọ̀nà láwọn ibi tẹ́ẹ̀ ti rò pọ́ ọmọ ogun wọn jáde Ọlọ́run wá yọ wọn jáde ó wá di pé lásìkò tá a wà yìí nísìn Bàbá Lágẹgẹ ti wá gbà kọ́ bàbá tí wọ́n wá gba bàbá lóde ọ̀ gbogbo ẹ̀ ní Bàbá Lágẹgẹ ti gbà gbogbo nkálukú dákẹ́
ó wá di pé àkùkọ Bàbá Lágẹgẹ nìkan ló kù tí ń kọ nísìn àwọn nìkan ni kó wá fẹ́ wò tó bá ti di Monday nísìn gbogbo ayé òṣìṣẹ́ ìjọba ó ń kálukú fi sẹ́lẹ̀ aláwọn fẹ́ wo Bàbá Lágẹgẹ ta ni wọ́n tún wò bẹ́ẹ̀ wọ́n náà tán kíní Monday ó tún wájà àárọ̀ Monday wọ́n náà tán Monday ó rí pé ìyàwó rẹ̀ làkọ́kọ́ ẹni tí ó wọlé ọmọ àdé wọlé sí kejì nígbà wọn bá lẹ́nìkan àwọn náà bá tó jáde so oríire ni tọ́lọ̀ ń ṣe fún yìí oríire ṣẹ́gun Dr. Dawud Muhammadu Awwal Bàbá Lágẹgẹ lọ́lọ́run ṣe fún èéngbà ta nírú yín báyìí tọ́já sí pé ìmọ̀ lẹ́bísìtì ìmọ̀ ló gbé yín níyì ẹ̀gbọ́ ìmọ̀ ló gbé yín níyì kìí sowó owó kọ́lẹ̀ fi ẹ̀ǹtá ìṣàwọ̀ èèyàn in tó gbé àwọn àjòkó yà tí bàbá wọn lè máa wá táwa náà fi wá táà níbi táà lọ táà fi lọ ìmọ̀ láwáwá kìí sowó láwáwá so ńgbà Ọlọ́run wá ṣerú yìí tó ìyá kí bàbá wa náà ìmọ̀ náà làwọn náà fẹ́ ju kìí sowó so ẹnìkan ọ̀wá lè wí pé òun lówó àbóhun ní nǹkan kan lòun ìrà wá èmi máa ń sọ fún ẹnìkan òun lè fowó rárú wa yìí torí pé Ọlọ́run ò ṣe wá lójú kòkòrò owó kò ṣe wá ní wọ̀bìà kò ṣe wá lójú kòkòrò so Ọlọ́run rí wa kó tó gbé wa sáàyè bí ó gbé wa sí ẹnìkan wá lóhun kó wá pé ẹjá fowó ra àwọn ẹjá kúmọ̀lẹ̀ àwọn jẹ́ olè márùn ẹjá abárówó gidi ẹ bá ní kíní kan $1,000 ẹ̀yìn kan £1,000 ẹ lè fi ra wọn ẹ rí pé lẹ́ẹ̀kan náà ni wọ́n yírù padà káì àti wọ́ àtowó rẹ ọlọ́wọ́ hàlákà yìí ọba ti kọ̀rọ̀ Mọ̀lánà Sheikh Adam àtọ̀rọ̀ bàbá Mùdírù àwọn èso ọmọ kíwú tí gbàbọ̀dé bàbá òun là ń sọ fún ẹni tí ó bá tẹ̀lé Bàbá Lágẹgẹ tòní tó tẹ̀lé Bàbá Lágẹgẹ tàná lára wọn kọ́kọ́ lọ lè gbéfẹ́ owó kú ònú ẹ̀mí rẹ̀ kọjá ní tí ò nífẹ̀ẹ́ owó àmọ́ fi ayọ̀ ọkàn dípò ẹ̀ tó ọba ti ní ayọ̀ ọkàn wàláhì wọn ní gẹ̀ẹ́tì rẹ̀ àmọ́ tó ọba ti láyọ̀ ọkàn yóò bùn mí ní mútálíkà dẹrù olówó wọ́n wà bẹ́tálíkà ń sẹ́jì ọ̀dà owó lọ́wọ́ gbà 500,000 lọ́ọ́ gbà ó sì fi sàgbákò 500 years tó ní ríran mọ́ owó lọ́ra rún tí bàbá wa yìí ṣe níṣẹ́ ń tẹ́ torí ẹ̀ ṣe náà ni wípé àní mo fẹ́ ṣiṣẹ́ ibi ṣíṣe àdámà ń lọ ìmínà fẹ́ mo fẹ́ kọ̀ntínú òbí tọ́lọ̀ ń bá ní bá dé ibi ẹ bá dé yìí ọkọ̀ jẹ́ ẹrù wọ́n ní sẹ́ odidi professor ogun 25 professor ó di iṣẹ́ wọn lẹ́yìn nìkan ṣe tẹ́yìn lẹ́wà ṣe ni àbáwọn àgbàlagbà àwọn ẹni Ọlọ́run ni wọ́n kó sí yín lá